ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún sọ̀kalẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn. Obìnrin kan ni àwọn mọ̀lẹ́bí ọkọ rẹ̀ nígbà kan sọ di àpò ẹ̀wà tí wọ́n ń lù ú nítorí ó kọ̀ láti da yèèpẹ̀ sójú orí ọkọ rẹ̀ tó di olóògbé. Merlin Mongaka ni ó ti béèrè fún ìdájọ́ òdodo lórí ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní Nyambísímbà, ìlú kan ní orílẹ̀-èdè Kenya. Ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ 21 oṣù kẹta ọdún 2025. Nínú fọ́nrán tó lu síta lórí òpó ayélujára, àwọn mọ̀lẹ́bí ọkọ náà ló yí ẹgba sí Mela tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lù ú lálùbami. Olóògbé náà ni ó jẹ́ ọkọ Mela tẹ́lẹ̀ ṣùgbọ́n tí wọ́n ti kọ ara wọn sílẹ̀ ṣáájú ikú rẹ̀ o. Mela ní òun àti olóògbé náà ti jẹ́ ọkọ rí o tẹ́lẹ̀ ni àwọn ti túká, ṣùgbọ́n wọ́n ké sí òun pé kí òun mú àwọn ọmọ olóògbé wá sí ibi ètò ìsìnkú rẹ̀ kí wọ́n lè bu ọlá ìkẹyìn fún bàbá wọn. Ìyá Mela ní pẹ̀lú omijé lójú ni òun fi wo bí wọ́n ṣe ń lu ọmọ òun ní ìtẹ́ òkú náà. Ó ní ó ṣe òun láàánú pé òun kò ní agbára kankan láti gba ọmọ òun sílẹ̀ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n lù ú ní àlùbami nítorí ó jẹ́ àṣà. Wọ́n da yèèpẹ̀ sí lẹ́nu, da omi lé lórí, wọ́n bọ́ bàtà ẹsẹ̀ rẹ̀, wọ́n sì jù ú sínú kòtò olóògbé. Ẹ sọ fún mi irú àṣà wo ni èyí? Ìyá ní òun bẹ̀rẹ̀ sí ní pariwo fìsàfìsà ṣùgbọ́n ó ṣe ní láàánú pé àwọn èèyàn yìí kọ̀ láti gbọ́ sí òun lẹ́nu. Bàbá Mela, Nahimia Matundura, náà sọ̀rọ̀ lórí ìrírí rẹ̀ tó sì jẹ́ kó di mímọ̀ pé àwọn mọ̀lẹ́bí ọkọ ọmọ rẹ̀ tẹ́lẹ̀ ṣèkọlù sí òun náà Wọ́n ṣe mí bálabàla tí wọ́n sì ju ọmọ mi sínú kòtò. Gbogbo aṣọ mi ló kún fún iyẹ̀pẹ̀ èyí tí wọ́n dà sí mi lára. Mela, ìyá ọlọ́mọ méjì, ló ti wá pè fún ìdájọ́ òdodo tó sì jẹ́ kó di mímọ̀ pé inú ìrora ni òun wà tí gbogbo ara rẹ̀ sì wú nítorí lúlù tí wọ́n lù ú. Ìyá kan da yèèpẹ̀ sí gbogbo ara mi tó fi dé ibi àwọ̀tẹ́lẹ̀, irun àti etí mi. Ọkùnrin kan gbá mi ní ikùn mi gbogbo ara ló ń ro mí. Mo fẹ́ kí ìjọba ràn mí lọ́wọ́ nítorí n kò ní ẹnìkankan láti sá lọ bá Iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Kenya ti kéde pé ọwọ́ ti tẹ èèyàn 3 tó lọ́wọ́ nínú ìkọlù sí obìnrin kan ní ìtẹ́ òkú ní agbègbè Canberra lórílẹ̀-èdè Kenya Nínú àtẹ̀jáde tí wọ́n fi síta, iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti rí fọ́nrán náà tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ ará ìlú tó pe àkíyèsí wọn sí ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn tí a gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà, a ti bẹ̀rẹ̀ ìwádìí ní kíákíá tí ọwọ́ sì ti tẹ èèyàn 3. Wọ́n ti wà ní àhámọ́ tí wọn yóò sì fojú ba ilé-ẹjọ́ láìpẹ́ yìí. Bákan náà ni iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn ti ṣàwárí obìnrin náà tí wọ́n sì rí àrídájú pé ó wà ní àlàáfíà. Àlàáfíà ni obìnrin náà wà báyìí tí a sì ti mú àwọn èèyàn 3 sí àhámọ́. A dúpẹ́ lọ́wọ́ àwọn aráàlú fún bí wọ́n ṣe ké sí wa lórí ìṣẹ̀lẹ̀ ìdójútini yìí. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yẹn ẹ ṣé púpọ̀. Jígí Alára, Jígí.
ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.